Alágbádá Iná Classic TV. Subscribe to my channel. Ẹ kú jókòó, ẹ pẹ̀lẹ́ ṣe wà dáadáa. Pàkúrú mọ́, bá mi mú tí mo mọ̀ ọmọ wa o. Mo gba ti ìmúra yín yìí o. Ẹ̀mí. Bẹ́ẹ̀ ni, ọ̀dà ó skul àpẹ. Ṣé ìmúra yín jọ ti ẹnìkan tí mo mọ̀ nígbà tí mo wà lọ́dọ̀ tá a jọ ń gbélé pírọ́fẹ́sọ̀ Támọ̀lá lẹ́kọ̀ọ́ ẹ̀. Támọ̀lá, very intelligent man. Àwọn yìí ní nílàkàyè òun ní máa parí ìjà fẹ́mi àtòbí mi tí n bá bẹ̀rẹ̀ sí ní bá gbó. Ọwọ́ bá ọ. Ṣé ń gbọ́ mi? Àti 1961 ló ti rànìlá báwéré kó ló gbé ni o bólúdà kó ni o bí gbọmọgbọmọ ló gbé lọ ni o bájà ni kò sẹ́ni ọmọ ìyàwó àtọmọ ẹ̀ tí wọ́n jọ ń lọ wọn ọmọ bó ṣe lọ. ẹ sà ìyàwó ìyá ti ṣaláìsí sẹ́yìn. ìyàwó rẹ̀ wà àtọmọ àìpẹ́ yìí ló ṣe birthday 80 years. 80 years old. Àwọn èèyàn ń ṣe ìnáwó àwọn màrímà jẹ́ lùbẹ̀pà tẹ bá gbọ́ pé wọ́n ṣe ìnáwó ajájẹka ìnáwó ni ẹ̀yìn Bódìjà estate ní ń gbé lọ́dọ̀ ọmọ rẹ̀ ayé wọn rọgbọ. 80 years. 80 years ilẹ̀ wa fi ń kọrin lẹ́sọ̀dáwó. Láti wo tálẹ̀ bèrè. Mo bèrè Ọlákẹ́ ọmọ Àìná. Wọn ò sí nílé, wọ́n jáde, àmọ́ sẹ́ẹ̀dúró díàn. Wọ́n dúró. Iwájú kù. Good afternoon, sir. You look like my great-grandfather. That is him in the picture. Who is this? My great-grandmother when she was young. This is my grandma. Her name is Aiye. Ya picture mi wọlé. Sà, ìwọ ọmọ jẹjọ́ lọ ni. Nsọ́nu lẹ́jà rẹ̀. Ẹ má ṣe léṣe rárá mú ní.